mo ní mo bọ̀ láti Cairo ojú tọ̀ta èmi dẹ̀ kan mo pé kí ìyá anybody má kọ́lé màmí ló kọ́lé yèmí ni mo jogún ẹ̀ wọ́n dẹ̀ sì wà láì kò ṣe pé wọ́n ti kú wọ́n kàn wo ni pé sáàjì àní mo ní màá wọ́n ní sáàjì àní mo ní màá wọ́n ní wọ́n ló tún ní ilé yìí mo pé mo dúpẹ́ pẹ̀lú ọ́fíìsì yà tó wà lẹ́yìn nígbà bínú kó máa bínú akọ̀wé nígbà ìdíwé nìyẹn Mr. Igbó mú arákùnrin ìwà àgbàdé àdẹ̀fẹ̀ ṣe pásọ́nà ìtàfíì ẹjọ́ arákùnrin ẹ káàárọ̀ ẹ kì í sọ̀rọ̀ ní. máa ń sọ̀rọ̀ mo dáná mo náà káàárọ̀. ẹjọ́ torí Ọlọ́run mo máa béèrè àwọn ìbéèrè kan kó má bí nínú rárá o iṣẹ́ máa ń yàgbẹ́. lẹ́kọ̀ọ̀kan. ẹ máa ń yàgbẹ́ lẹ́kọ̀ọ̀kan. báwo ni ìgbẹ́ yín ṣe gbóní tó máa ń pọ̀ ní àbí díẹ̀díẹ̀ ìgbẹ́ mídíọ̀mù àbólómi ṣíṣàn tó lè.